ẹ kú dédé ìwòyí o. Àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó ń lo dátà tó ń ti eléyìí tó ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé àwọn ènìyàn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fárígá lórí ìpinnu tí àjọ NCC tí wọ́n bọ̀wọ́ lù. Àgbà ọ̀jẹ̀ nídìíṣẹ́ agbẹjọ́rò Fẹ́mi Fálànà rọ ààrẹ Tinubu láti gba àwọn ọmọ ológun léyìí tí wọ́n fi tipátipá fẹ̀yìn wọn tì sẹ́nu iṣẹ́ padà. Àwọn ọmọ ìyá méjì kan jóná gbúgbú ní ìpínlẹ̀ Ondo. Gbajúmọ̀ kan léyìí tí ó mọ oge ṣe dáadáa ti rọ ìjọba ilẹ̀ yìí láti fààyè gbà kí àwọn léyìí tí wọ́n bá jẹ́ olóṣèlú kí wọ́n máa wọ aṣọ ìbílẹ̀ ní gbogbo orílẹ̀-èdè tó bá ń lọ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí ó ń lo dátà tí wọ́n sì tún fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pe àwọn èèyàn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti rọ àjọ léyìí tí ó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC láti jáwọ́ jásẹ̀ kúrò nínú ìpinnu ìdá 50 léyìí tí wọ́n bọ̀wọ́ lù pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí. Ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ náà ó ní ó tún lè fa hílàhílo sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí ó lè dákún ọ̀pọ̀lọpọ̀ ìnira tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó ń ti olórí wọn náà ni àwọn náà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sì ní ẹgbẹ́ àwọn tí ń lo dátà tó ń ti àwọn tí ń pè èèyàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ jókòó àpérò pẹ̀lú àjọ NCC láti lè mọ ibi tí wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún sí kíjọba àpapọ̀ kan lè gbà láti lè jẹ́ kí àwọn iléeṣẹ́ tí ń rí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa yọ ìdá 10 dípò ìdá 50 tí àjọ NCC tó pinnu pẹ̀lú wọn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ náà ni àwọn náà ti wá ń garùn báyìí láti mọ àbábọ̀ ìpàdé tí ẹgbẹ́ ọ̀hún tòun ti àjọ NCC tí wọ́n ṣe kí wọ́n tó mọ ìgbésẹ̀ tí wọ́n gbé lẹ́yẹ òsọ́kà. Àgbà ọ̀jẹ̀ nídìíṣẹ́ agbẹjọ́rò nílẹ̀ yìí Fẹ́mi Fálànà ti rọ ààrẹ Tinubu láti dá àwọn ọmọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí lẹ́yìn tí wọ́n tó 48 padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn ìgbà tí ìjọba àná tó ṣe bẹ́ẹ̀ tó fi tìpátìkúùkù fẹ̀yìn wọn tì ní nǹkan bíi ọdún 8 sẹ́yìn. Fálànà òun ni ó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde pé ṣe ni òun rọ ààrẹ Tinubu láti bójú wo ọ̀rọ̀ ọ̀hún látàrí bó ti jẹ́ wípé ìṣètọ́jọba àná ti Muhammadu Buhari òun ló kọ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin àgbà tó ń ti àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń rọ̀ ọ́ lójúnà àti lè wá àtúnṣe sí ọ̀rọ̀ àwọn ọmọ iléeṣẹ́ ológun náà. Ó túbọ̀ tẹ̀síwájú pé gbogbo ìwádìí òun ló ti fi hàn pé àwọn ọmọ iléeṣẹ́ ológun 48 náà ó ní wọn ò ní ẹbọ lẹ́rù tí wọn sì wu ìwà kò tọ́ kankan sí ìjọba àpapọ̀. Níbẹ̀ ni ó ti wá ṣàlàyé pé ṣe ni òun ò mọ̀ retí ìjábọ̀ lẹ́yìn tí ó ti ẹnu ààrẹ Tinubu wá kí wọ́n lè gba àwọn 18 tí wọ́n fi tìpátìkúùkù fẹ̀yìn wọn tì lẹ́nu iṣẹ́ padà sí ẹnu iṣẹ́ wọn. Lágbo ti ìròyìn tó gbomi lójú èèyàn pòròpòrò. Àwọn ọmọ ìyá méjì kan náà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jóná gbúgbú nínú ìjàmbá iná lẹ́yìn tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo. Ìròyìn sọ di mímọ̀ pé àwọn ọmọ ọ̀hún tí wọ́n ju ọmọ ọdún 5 sí ọmọ ọdún 3 lọ ìyẹn Jẹ̀láàdì àti Jensen ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jóná gbúgbú ní agbègbè Olúwatúyì tó wà nílùú Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo. Àríkójọpọ̀
láti ẹnu àwọn ṣojú mi kò ró pé ìyá àwọn ọmọ náà ó ní ó ti àwọn ọmọ méjèèjì ọ̀hún mọ́lẹ̀ lákòókò tí ó fẹ́ lọ ra nǹkan nítòsí ilé kó tó di pé ilé ọ̀hún padà gbiná tí wọn ò sì rí kankan nínú àwọn méjèèjì náà yọ jáde ní àsìkò tí ìjàmbá náà ọ̀hún tó ń lọ lọ́wọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ níbi ó ti ṣe lálàyé pé ìwádìí ó ní ó ti bẹ̀rẹ̀ sí ní lọ lọ́wọ́ lójúnà àti lè mọ nǹkan tó ṣokùnfà iná lẹ́yìn tí ó ṣẹyọ nínú ilé náà tó sì gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ kéékèèké méjì. Gbajúmọ̀ kan lẹ́yìn tí Omoge ṣe dáadáa nílẹ̀ yìí Ebuka Obi Uchendu ti rọ àwọn olóṣèlú nílẹ̀ yìí tó ti àwọn ọ̀tọ̀kùlólẹ̀ tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá láti rí i dájú wípé wọ́n ń gbé àṣà orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ. Ebuka òun ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi ó ti ṣe lálàyé pé ṣe ni ó yẹ kí ìjọba ilẹ̀ yìí kó fi ààyè gba kí àwọn olóṣèlú àti àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kí wọ́n máa wọ aṣọ ìbílẹ̀ wa lọ sí ibikíbi tó fi mọ́ òkè òkun. Ọ̀rọ̀ yìí òun ló fi léde lórí òpó ayélujára X rẹ̀ níbi tí ó ti ń ṣe lálàyé pé ọ̀pọ̀ àwọn olóṣèlú náà ti ju àtìmọ́ gbé àṣà orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara wé àwọn tó wà ní òkè òkun. Ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì ló kàròyìn ní sétí ìgbọ̀nyín. Mo kí wa ò pé a kú ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀.